kíní kan ni kó ṣe ọmọ. Èyí náà dẹ̀ dúró fún àǹfààní ọ̀rà rẹ. Kẹ́hìn kò má béèrè lọ́rẹ̀ o ọmọ mi. Ọmọ mọ́kàn rẹ Kòmí ọkàn ni lọ́ọ́tọ́ wo yóò mójú rí. Èṣù kọ̀ọ̀yàn yóò gbé lọ. Ṣùgbọ́n màá rọ̀ ọ́ kó mú ọkàn kan náà. Ọkàn yìí ọkàn ṣoṣo kan ní kó mú Kòmí. Nǹkan Ọlọ́run wá gẹ́lẹ́ lọ́rẹ̀ lè yí ni o. Èyí ó ṣe ṣe kó ta súnmọ́ 100 ọdún. Àbá kété irun rẹ létí fífún eyín rẹ kété tẹ ká 100. Ọmọ lọ́tẹ̀ à lọ ẹlẹ́dàá rẹ lọ Olódùmarè. Kẹ́ẹ̀tì ìdíjọ́ ogbó ikọ̀ mọ́kàn rẹ. Òun ní mọ́kàn nínú kò ọ́ tẹ́lẹ̀ o. Ikọ̀ mọ́kàn rẹ ni. Ikọ̀ mú kòun. Èyí túmọ̀ sí pé wọ́n fúnra rẹ bá ní wàá mọ̀ọ́mọ̀. Wàá mú ọkàn rẹ, wàá mú kó Ọlọ́run. Where we èkúdà bọ́ ti bọ́ sọ̀ rẹ. Ọ̀rẹ́ máa dàbí ìṣìyàn. Kọ́ bá rè kàrà àti dòdún kọ́ mú kọ́mọ kékeré. Ayọ̀ àjọmọ́ ajakun gbá. Owó pé yín dà. Kò rí wí mọ́dé o. Jáde Kòmí lọ́ra búrẹ́dì mọ́ra kó ọ̀nì. Àrí ọmọ òmùrìn yẹn dákun kọ́ méjèèjì sókè. Ká ajá àti dérègbé kan rẹ̀ ajẹ́ lè yìn lọ́rùn. Àgbà láti mú kó ọ̀nì kò ṣe ọ́n lóore lákọ́kọ́ ni. Ju pé ká àgbà ká ajá jẹ́ lọ́rùn. Ṣùgbọ́n mọ̀jí tẹ̀rẹ̀ rí bá o. Wọ olùgbọ́ mi lónìí. Ọlọ́run ní rán mi sí ọ. Ikí mi wí hàn wí ọmọ mi o. Ó ti pè ọ́ lọ́mọ bá. Ikọ̀ mọ́kàn rẹ ikọ̀ mú kòun. Torí pé òun ní kọ̀ọ̀kan ni mọ̀ bá ṣègbé. Ó fẹ́ bọ́ ọmú pamọ́ ni. Ó fẹ́ bọ́ ọmọkàn ni síbi ayẹyẹ. Ó fẹ́ tọ́ka ọkàn ni sí ibi ọ̀run, ibi ìsinmi lẹ́yìn ayé rẹ̀ líbe. Ṣùgbọ́n kó bá dìímú ìwé ẹ̀mú kọ Ọlọ́run. Tipátipá òun lè ṣù àmúgbálé ọ̀rẹ́. Tí ọ̀rọ̀ kan rẹ̀ ni òun ni kọ́kọ́rọ́. Kò ṣí àárín gbùngbùn ayé rẹ̀. Kétékété kò ní í ṣe pẹ̀lú ayé rẹ̀. Iná ọkàn nìlẹ́yà. Pàápàá lùgbìkà gbé bá. Léran káyà bá. Ọ̀rẹ́ fẹ́ mọ́ra jọ ìran Sódómù àti Gòmórà. Ọlọ́run kọ̀ ya mọ́kàn rẹ̀ ni. Ibi kàgbára rẹ̀ à, ibi kàyé rẹ̀ à ni. Ikọ̀ múlé òun lọ. Ikọ̀ ọmọ jàǹpátá. Ikọ̀ jẹ fà sí ọ̀dọ̀ òun. Ikọ̀ jójú rẹ̀. Kẹ́ a ṣe àṣàrò lórí ọ̀rọ̀ òun àti lórí ọ̀nà kò ń là kalẹ̀. Ikọ̀ ọmọjọ́ kan rẹ̀ lọ sínú ìhàn òdìbàjẹ́ ìríra ayé lóríṣiríṣi lọ́tún lòsì kété kí wọ́n ní bí ẹ̀ ń ṣe. Àmú ọ lọ sí àwọn afẹ́ kọ́ ọ lọ́nà kó á gbà kó á gbọ́ yàrá rẹ̀ súlé kó ya ṣòṣe kó ṣe yàká pẹ̀lú ìhàn ọmọge ògbàlódé. Bá ìhàn ọmọ ni náà èṣù mọ̀ọ́mọ̀ dáńsíta ni ó dáńsíta kàn yà ṣuṣẹ́ kàn yà pé ó wálé. Ọkàn rẹ̀ dẹ̀ lé ó kàn fẹ́ pa bọ̀ á súlé sọ̀rùn àpáàdì. Ìyàwó rẹ̀ yóò pé nù múrin kọ́ ọ ṣùgbọ́n ó burúkú ó lè mi Ọlọ́run pé kó àrùn rìn pálapàla kó a yí ọ̀nà yàrá kẹ́yẹ kó yí ọ lórí ẹ̀rọ ayélujára kó dẹ̀ bọ́kàn rẹ̀ jẹ́ kí n mú lọ sínú ìgbèkùn kí n dé ọkàn rẹ̀ kó fẹ́ gun pa. Ọlọ́run kí èṣù kétì gun pa. Ọmọ mọ́kàn rẹ̀ mú Kòmí. Ṣé ẹ̀yẹ kó gbẹ́kẹ̀lé òbí rẹ̀? Ṣé ẹ̀yẹ kó gba ọ̀nìkan ṣẹ̀dá rẹ̀? Ẹ̀yẹ kó gbà á gbọ́. Mọ́kàn rẹ̀ kó. Ìyẹn òbí náà ike sí ọmọ rẹ̀ kàn padà bọ̀ álé kàn mọ́kàn kàn mú kó Ọlọ́run Olódùmarè. Pàápàá ìyẹn òbí kẹ́ nínú Kristi. Mọ̀gbọ́n rè wí ọmọ ẹ̀sìn wí ọmọ ayé náà.
kó bá mọ́mọ́ rẹ̀ á sọ̀dọ̀ Jésù àtẹ ọgbà ikọ̀ jẹun bọ̀ á sọ̀dọ̀ ikọ̀ mọ̀ dáhùn lẹ́kùn ikọ̀ mọ̀ òrò hàn pé nítorí irúran gan-an wá nínú ìjọba àbá wọn èèyàn ọmọ náà ìgbà ìhò òbírin gbọ́ ẹ̀sán níyọ̀ fẹ́ràn rẹ nínú ayé kẹjá kan fẹ́ràn rẹ ju èèyàn òbí rẹ èèyàn òbí nípa tọra èèyàn òbí nípa tẹ̀mí àbí ọlọ́run fúnra rẹ̀ kẹ́ ṣàbá rẹ̀ kẹ́ lọ́rùn àgbèrè ọdẹ tọrọ kọ́ méjì bíbélì pé ní wò kọjì kọ́ bá wo òwe orí kẹtàlélógún orí 23 ẹsẹ̀ kẹrìndínlógún títí dé ìkejìdínlógún ní àgbèrè yóò dàbí wò kọjì kọjá pé kọ̀nìyàn bá ti já sí ṣọ́ra kọ́ bá ti yí ọbẹ̀ bá èlù retí o èèbà náà ni àjèjì ọbùnrin ihò kan há ni ọyìn mọ́ burúkú lèyí ni kọjá pé fẹ́lẹ́fẹ́lẹ́ bá lẹ̀mí rẹ̀ rí ọmọra pamọ́ ní kọ̀rọ̀ bí olè náà ẹ̀yà wọ́n fẹ́ sọ ọ̀pọ̀lọpọ̀ alárìíkíyèsára wọ́n fẹ́ sọ sínú ìgbé ayérayé síbi òjìyà kéè lópin ọgbẹ́ náà dá sínú ayé rẹ̀ mọ́kàn rẹ̀ kí Jésù lónìí mo rọ̀ ọ́ ni ọyọ̀ mo gbẹ̀rùn mi nípa ọjọ́ orí ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìránṣẹ́ rẹ̀ bẹ́ẹ̀ yọ̀ ṣàríwí hàn wí ó ké sí ọ wí ọmọ mọ́kàn rẹ̀ kò mí wọn náà wàá mọ̀ọ́mọ̀ gba ọ̀rọ̀ rẹ̀ ọ̀tẹ́tọ̀ ọ̀rọ̀ rẹ̀ wàá jákun ké jáde kó níbi kọ́ ẹ̀ àná wàá tú àṣírí kété bí kèṣù ti ń dè ọ́ bóyá ohun burúkú lè ti mọ́ ọ lọ́ra bí egbògi olóró bí ìṣekúṣe bí ìpànìyàn wàá padà sọ̀dọ̀ Ọlọ́run òní yóò tú ọ sílẹ̀ kó bá ti mọ́kàn rẹ̀ ábà ni wọ́n ti gbọ́ títọ́ ìrere tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n èyí ọ bólúkòríta náà bá wọ̀ tí mọ̀ wí wo nílò Jésù Kristi akọ́ o kó bá ti á sọ̀dọ̀ rẹ̀ á gbà ọ́ á tú ọ sílẹ̀ á sọ ọ́ dòmìnira ajákun mú ayé rẹ̀ ìyè rẹ̀ amúpamọ́ sínú ẹ̀mí rẹ̀ títí di ìjọ òṣèlógo lẹ́yìn ayé rẹ̀ wẹ̀dẹ̀ akábàámọ̀ mọ́kàn rẹ̀ kó Ọlọ́run lùgbàkọ́ ti yóò mí bá lùgbàkọ́ ti gbọ́n kì mí wí bá lùgbàkọ́ ti yọ sọ̀rọ̀ kò yé ti yí ọba kórì rẹ̀ ti dàrú mọ́kàn rẹ̀ kó Ọlọ́run jẹ́ gbà ọ́ là jẹ́ kọrúkọ rẹ̀ sínú ìwé ìyè jẹ́ mú agbára alọ mọ́ dẹ̀ṣẹ̀ mọ́ jẹ́ mú kọ́ ojú lórúkọ mi ọmọ àbálábí tán ṣé wàá mọ́kàn rẹ̀ ṣé wàá mú kó ẹlẹ́dàá rẹ̀.